òótọ́ ọ̀rọ̀ fúnra wa ẹ̀yin lẹ́ ń dààmú ara yín. Bàbá mi kan gbọ́dọ̀ Ọmọlúkà ẹ má sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Gani mẹ́ fi Gani ilẹ̀ owó tọ́ ni ṣùgbọ́n tá a bá ní ká fòkú wèrè sílẹ̀ fún wèrè asúnjẹ it is obvious pé Gani ti rí wípé òun ti tẹ́ kọjá àfẹnusọ ó wá ń wá imagine. Aha! Ẹ̀yin tèmi ẹ káàbọ̀ sórí Adétọ́lá Dọlápọ̀ Media níbi tí a ti máa ń mú àwọn ìròyìn lọ́kànjọ̀kan wá fún yín láti orílẹ̀-èdè wa Nàìjíríà títí lọ dé òkè òkun. Èyí tí mo mú wá lè ní ọgbẹ́nu tán ẹ jọ̀ọ́ ẹ make sure pé ẹ wò ó dé ìparí. Bẹ́ẹ̀ ṣe wá ń wò ẹ máa bá mi like ẹ máa share kẹ́ jẹ́ ká pàdé ní comment section kó ní ká kó sọ opinion tiẹ̀. Ẹ̀yin tí ẹ ti subscribe ọ̀fẹ́ ní subscription kò ná yín lówó kò ná yín ní extra data. Mo á gbàládùra pé ọwọ́ tẹ fi subscribe yín ẹ̀ ní fi gbọ́mọ sí ẹ̀ ní fi rí wàhálà ẹ̀ ní fi rí dààmú lágbára Ọlọ́run. Till I come your way again ó dàbọ̀. Kí Gani gbé ọtí ó gbé ìgò ọtí ṣìnáàpù èmi náà ní síbí ó gbé ìgò ṣìnáàpù ó bu ọtí ó ń bù sílẹ̀ ó ń ṣàdúrà ó ń ṣe olóhùn ṣe àdúrà ó ń ṣe èpè fáwọn ọmọ Yorùbá. No, ẹ̀yin ọlọ́pọlọ pípé ènìyàn ẹ̀yin jẹ́ ní làákàyè ní òtítọ́ àtòdodo ẹgbẹ́ méjèèjì yẹ̀ wò lọ́jọ́ wo ni Sunday Igboho jáde síta tó lọ ṣépè fáwọn kan ti rí pé ẹ̀yin ṣépè fún mi torí pé ẹ bú mi tó gbé ọtí síta tó ṣépè fún wọn jọ̀wọ́ lẹ rí. Ìyẹn nìkan tó láti jẹ́ kẹ́ ẹ mọ̀ yìí pé ọkùnrin tí wọ́n pè ní Sunday Igboho yìí àyànfẹ́ Olódùmarè ni. Èmi sọ fáwọn èèyàn tó bá jẹ́ pé ìmọ̀ ènìyàn ní Sunday Igboho ní síbi tó wà ìmọ̀. Ẹ wo ọ̀rọ̀ ibà Gani Adams lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho ó ti dójú ẹ̀ báyìí nítorí pé kí ni láìpẹ́ yìí ni ìkan nínú àwọn ọmọ ẹgbẹ́ OPC ni ó bẹ̀rẹ̀ sí pé kábíyèsí ọba Ṣómólú ní ọmọ àlè ìkan nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì wọ́n tún ní wọ́n rí ibà Gani Adams níbi tó ti ń ta ọtí sílẹ̀ tí wọ́n ń gbé àwọn ọmọ Yorùbá kan ṣépè wípé àwọn ọmọ Yorùbá tí wọ́n bú àwọn fine. Eléyìí ló wá mú kọ́pọ̀lọpọ̀ jáde wípé ibà Gani Adams kì í ṣe tipátipá ni wọ́n fi ń fúnyàn ní respect pé respect o èèyàn ó sọ fáwọn èèyàn pé ẹ fún mi ní respect ẹ fún mi ní regard ìwà téèyàn bá wù gangan ló máa ń jẹ́ kí àwọn èèyàn máa fúnyàn ní respect tán fi ń ṣe dànsákì wípé láti ìgbà tí ìyẹn ìjọba àpapọ̀ tí wọ́n ti àpúrúfù ìrù ẹkùn láti ìgbà náà ni àwọn oríṣiríṣi ọmọ ẹgbẹ́ OPC ni wọ́n ti ń jáde ẹlòmíà pé olóyè Sunday Igboho ní Sunday Igboho ẹlòmíà ní fẹnujagun fẹnuwúgẹ̀tì orúkọ oríṣiríṣi ibà Gani Adams náà máa tún jáde ńgbà míì àwọn náà tún pàṣàmọ̀ pé gbogbo bígbà Gani Adams ṣe ń ṣe yìí ni wípé olóyè Sunday Igboho pé kò fìgbà kankan jáde rí láti dá ibà Gani Adams lóhùn. Ẹ wò eléyìí ló wá mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn bloggers ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n jáde both Nigeria and abroad láti wá máa sọ ọ̀rọ̀ wá máa tú àṣírí ọ̀pọ̀lọpọ̀ nípa ibà Gani Adams. Ṣé rí eléyìí tẹ́ tó fẹ́ gbọ́ nínú fídíò yìí báwo ni bàbá Fáṣẹ̀hùn ṣe kú ẹni tó dá OPC lẹ̀ gangan báwo ló ṣe kú? Ẹ wò ẹnu tèmi kọ́ lẹ ti máa gbọ́ inú fídíò yìí náà lẹ ti máa gbọ́ gbogbo àṣírí ọ̀rọ̀ yìí. Ọmọlúkà ó ń ṣàlàyé ọ̀rọ̀ tó jẹ́ pé àgbọ̀ di wọ́mọ́rí. Ẹ jẹ́ kí n fi fídíò náà lẹ̀ kí gbogbo akájọ wò ó. Ẹ má gbàgbé ẹ bá mi kílìkì lé subscribe button tó wà nísàlẹ̀ yẹn. Ọwọ́ yín tẹ fi bá a tẹ subscribe ẹ ò ní fi gbé ọmọ sí ẹ ò ní fi gba lẹ́tà ìbànújẹ́. Ó yá ẹ jẹ́ kájọ wo fídíò ọ̀hún. Èèyàn iṣẹ́ ọwọ́ ẹ tó o bá ṣe ló máa mú káyé nífẹ̀ẹ́. Ẹ ti mọ̀ láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ mi ti ẹ rí pé mo sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Gani mọ́ mo ti kúrò lórí ẹ̀ torí mo rí i pé wípé tá a bá tún sọ pé a fẹ́ máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Gani Adams bíbà tó jẹ́ pé a tún promote ẹ̀ lójú tèmi ni táwọn dìdìrín dúrógbó tó dẹ̀ ń tẹ̀lé tí wọ́n pọ́n lé ni wọ́n bá títí ní náà ni o káwọn wọ̀nyẹn bá máa sọ̀rọ̀ ẹ̀ wọ́n ní Àkúrẹ́ ti lómi tẹ́lẹ̀ Gani ti lókọ̀ ó ti lókìkí ó ti ṣe irú òkìkí wo ni Gani ní irú orúkọ wo ló ní orúkọ tó jẹ́ pé orúkọ tó ti ní ìbàjẹ́ nínú orúkọ tó ti dípẹ́ tàtẹ́lẹ̀ yípe ìwọ ló pa ẹni tí ó pè ẹ́ pé máa bọ̀ wá bá mi ṣe nínú iṣẹ́ wá bá mi jẹun ìwọ ló ṣekú pa nípa ìwà àti ṣe Gani ló ṣekú pa bàbá Fáṣẹ̀hùn Gani níṣẹ́ ọwọ́ ẹ̀ ní nígbà tó gbógun ti bàbá tó gbógun ti lọ́tún lọ́sì bàbá ìkówó jẹ bàbá bayé jẹ bàbá ìka ni bàbá ṣe ti bí ó ṣe tọ̀hún
Gani gbógun ti bàbá yẹn dé dọ̀kídé rabaraba ẹ̀ ló pa bàbá yẹn. Ìwọ tó ń pọ̀ ẹ̀wù dáa tẹ́lẹ̀. Náà ẹ jẹ́ kí wọ́n máa mú àwọn ìṣẹ̀lẹ̀ yẹn kí wọ́n máa ṣàlàyé kí wọ́n máa analyse lórí ẹ̀ ní kankan. Ibi tí mo fẹ́ kọ́kọ́ sọ̀rọ̀ lé lórí tí mo dẹ̀ bẹ́ yàn nàná pé yín èèyàn ọ̀rọ̀ mọ́tò kò ṣe mọ́tò àti ààfin kábíyèsí aláyélúwà Oòduà tá a lọ sáfihàn ìyẹn ò ní Ilé Ifẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ yín lè má mọ̀ àrólé Oòduà lè yé pé lọ́dọ̀ tèmi kì í ṣàrólé Oòduà. Oòduà gangan ló dé. Bàbá yẹn ti ní sùúrù jù. Inú mi dẹ̀ dùn torí pé kí ni èèyàn tó wá yẹn ó yàtọ̀ sí èèyàn tí ó bá wa ń gbé lọ́wọ́lọ́wọ́ yìí. Ẹ rí i pé gbogbo nǹkan ní Ọọ̀ni Ilé Ifẹ̀ ló fi yàtọ̀ sí gbogbo ọba tó kù. Gbogbo nǹkan ló fi yàtọ̀ sáwa èèyàn tó kù. Jẹ́ kí n sọ kíní kan fún yín gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí. Wọ́n kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹ̀jà. Ẹ ti mọ̀ láti bẹ̀rẹ̀ pé ìlara wà lára tó ṣekú pa gbogbo wọn. Ẹni bá dẹ̀ ti ní ìlara gbígbóná tí ò bá ti para ẹ̀ apọ̀mọ́ ẹ̀ tí ò bá pọ̀mọ́ ẹ̀ apàyàwó ìkan ṣàṣe kan. Wọ́n ní ìlara títí. Ní ọjọ́ tó lóye Sunday ọmọ Adéyẹmọ tó lọ sí ààfin kábíyèsí Ọ̀jájá. Èyí tí Sunday Ìgbòho bá lọ sọ́dọ̀ kábíyèsí ni pé ẹ wá o kábíyèsí. Àwa ìlú ẹkùn afẹ́ fi ìlú ẹkùn lọ́lẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun. Ẹ̀yin sì ní bàbá wa àkọ́kọ́ the grand life patron of ìlú ẹkùn. Àdẹ gbọ́dọ̀ fi ìlú ẹkùn lọ́lẹ̀ ká má dọ́dọ̀ yín bàbá. Ẹni tí ó máa darí nípínlẹ̀ Ọ̀ṣun òun rẹ̀ òní mo mú wá bá yín. Etí Sunday Ìgbòho torí ẹ̀ lọ sáàfin lọ́dọ̀ bàbá nìyẹn. Bàbá dẹ̀ rèé bàbá jẹ́ mo ti sọ fún yín àkàndá ènìyàn ni kì í ṣe ordinary person bíi ti àwa wọ̀nyí. Kì í ṣe ordinary person bí àwọn ọba kan. Kì í ṣe ordinary person bí àwọn orífraf kan tó pẹ̀lú àwọn oníkíní kan tí wọn ò dẹ̀ jẹ́ kankan. Òun ni bàbá ṣe fojú olúkọ rẹ̀ bá a gbọ́dọ̀ ti Sunday Igboho lẹ́yìn. Ẹ lọ wo fídíò àwọn ọ̀rọ̀ tó jáde lẹ́nu kábíyèsí Ọ̀jájá. Ẹ lọ gbọ́ àwọn tó sọ nípa Sunday ọmọ Adéyẹmọ. Abẹ́ rò pé èèyàn lásán l'Ọ̀jájá ni. Àwọn wọ̀nyẹn lójú táyé wọ́n lójú inú wọ́n tún lójú tẹ̀yìn kò sí ojú abetí lukara abojú lukara ní bàbá tó ń pè ní Ọ̀ọ̀ni ìrìṣà yẹn Ọ̀ọ̀ni òrìṣà tó ń pè òrìṣà ni wọ́n mọ bí nǹkan ṣe ń lọ wọ́n mọ tó fẹ́ ṣẹlẹ̀ lọ́la ẹlẹ́nìkan ò mọ̀ ọ̀la òótọ́ lè má mọ̀ ọ̀la ṣùgbọ́n àwọn ń sẹ́ǹsì ẹ̀ wọ́n sẹ́ǹsì tó máa ṣẹlẹ̀ lọ́la wọ́n ti rí wọ́n ti gbé Sunday Igboho yẹ̀ wò wọ́n rí pé eléyìí ò kì í ṣe ẹni tó ń dalẹ̀ ọmọ gidi leléyìí ẹ jẹ́ ká mú mọ́ra ìyẹn ló ṣe gbé àwọn ìgbésẹ̀ tó gbé lọ́jọ́ náà lọ́hùn. Ẹ máa bá mi kọ́mẹ́ǹtì wọ́n flag program yẹn ẹ mọ̀ pé mi ò ń sọ bẹ́ẹ̀ mo rí i pé wọ́n flag mi ni ẹ kọ́mẹ́ǹtì kẹ́ like kẹ́ share. Bàbá dẹ̀ sọ̀rọ̀ Sunday Igboho wá síbẹ̀ kò béèrè ńkọ́ ó ní bàbá ọmọ yín ẹ sábà wà fà mọ́ra àwọn ẹni tó bá gbogbo tẹ bá lè fìtìlẹ̀ ẹ bá fìtìlẹ́yìn kí ó lè rí iṣẹ́ ìlú ẹkùn ṣe nípínlẹ̀ Ọ̀ṣun. Nígbà tó ní ìrìṣà máa sọ̀rọ̀ bàbá lòun fún Sunday Igboho àti ìlú ẹkùn gbogbo wọn papọ̀ lòun fún wọn ní 100 million. Ó lóun dẹ̀ máa bẹ̀rẹ̀ látọ̀dọ̀ òun ní pé gbogbo àwọn ọmọ Yorùbá tó kù lòun máa bá sọ̀rọ̀. Kí ni ìdí ẹjẹ́ sọ ìdí méjì fún yín tí bàbá fi ṣe léyìí? Èèyàn máa ń fi ọpọlọ ń darí gbogbo téèyàn bá fẹ́ ṣe ni. Ọpọlọ pípé thank you Adéwálé Abdulwasiu lèèyàn fi rí ìrìn àjò. Sunday Igboho bẹ̀rẹ̀ ìrìn àjò láti dìfẹ́ǹdì ilẹ̀ Yorùbá kò bẹ̀rẹ̀ ten kọ́bọ̀ lọ́wọ́ anybody. Ọjọ́ kan mo ṣe program bí mo sọ fún mo ní London State mo láwa ẹrù ẹ̀pà nílò ìrànlọ́wọ́ yín o mo láàbẹ̀ gba ṣọ́ọ̀bù abẹ́ ṣe o ẹnìkan sọ fún lóye mo wá ṣe program lórí olóye pé ọmọ búkà kí ló dé mi ò béèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni o kó tó bẹ̀rẹ̀ sí ní pariwo mi kiri pé mo ń béèrè owó mi ò béèrè owó ṣé mo sọ fún ẹ pásìkò tó láti gba ṣọ́ọ̀bù tí mi ò ní ṣe ní àbí kiri àbí gba ọ́fíìsì tí mi ò ní ṣe ní kiri kan àpò olóyè ẹ̀mọ́ bínú máa lọ ṣàtúnṣe mo dẹ̀ jáde mo sọ. Olóyè ò béèrè 10 kọ́bọ̀ lọ́wọ́ ẹnikẹ́ni wọ́n pe àpèjọ àwọn lọ́balọ́ba níbi ọdún kan àbí méjì sẹ́yìn tẹ́ bá gbàgbé nínú ìpàdé yẹn kábíyèsí Ọọ̀ni ìrìṣà wà bẹ́ẹ̀ ó dà bàbá wa Olúbàdàn ò tí ì jẹ́ nígbà yẹn Ọlọ́wọ̀ wà ń bẹ̀ Ajérò àwọn ọba lóríṣiríṣi ọba lọ rẹpẹtẹ ibẹ̀ wọ́n pe Gani síbẹ̀ Gani bá sọ̀rọ̀ ó ní kan lọ wá owó wá 2 billion kò sẹ́ni tí ò mọ̀ yí pé ìrìn àjò yẹn kò sí bó ṣe lè ṣẹ́ láì náwó kò sí ìrìn àjò yẹn kò sí bó ṣe fẹ́ ṣe láì náwó owó ní fi ń rìn ṣùgbọ́n Gani gbé owó yẹn ló kọ́kọ́ gbé síwájú torí pé kí ni tó ń lé ọ̀tọ̀ ní tó bá rí èèyàn kan tó jù ẹ lọ
tó o bá lé lọ́nà tó tọ́ kó o lè bá bóyá tó bá ṣe é ṣe torí ẹ bá gbà fún ẹ orí á jẹ́ kó o kọjá ẹ̀ ṣùgbọ́n ọjọ́ tó bá ti bẹ̀rẹ̀ sí ní lé tó ti wá kúrò ní lílé tó ti wá ń lépa ọjọ́ yẹn ló máa ṣubú yakata àgàgà kó wá jẹ́ àyànfẹ́ Ọlọ́run bíi ti Sunday ọmọdé yẹn. mo ń sọ fún ẹ̀yin èèyàn ẹ má rò pé oògùn kan ló jẹ́ fún Sunday, ẹ má rò pé oògùn ló jẹ́ fún, ẹ má rò pé ọṣẹ ló wẹ̀, ẹ má rò pé àwúre ló ṣe rárá. Ọlọ́run yànfẹ́ ni, tọ́lọ́run ò bá yànfẹ́ kò kàn ní jẹ́ ẹni tí àtàmọ́dé àtàgbà àtọ́ba àtìjòyè àtẹrùgbò àtàwọn ògidì ọmọ tí gbogbo wọn kò máa yànfẹ́ bẹ́ẹ̀ ìtàkùn máa fẹ́ràn ẹ̀. Ọlọ́run ló fi ìfẹ́ ẹ̀ sọ́kàn gbogbo ènìyàn pé ẹ máa fẹ́ torí pé kíni eléyìí ẹni tẹ́mi fẹ́ ni ẹ má bàjá. Bí orin tí wọ́n máa ń kọ fún gómìnà wa bí pé máa bá já máa bá bínú gédégédé o ẹnà ọlọ́rọ̀ bá ti lẹ́yìn rẹ̀ èdú bá já o ẹnà ọlọ́rọ̀ bá ti ṣe tiẹ̀ èdú bá já o rábẹ́. Ìyẹn ni pé máa bá já máa bínú sí ẹni tí Ọlọ́run bá ti ń ṣe tiẹ̀ kò mà ṣe é bá já. Òun lọ̀rọ̀ Sunday Igboho. Sunday Igboho pé ọ̀rọ̀ wípé òun á ná owó òun ò béèrè owó lọ́wọ́ yín gbogbo yín lẹ fi tí yín gbọ́ gbogbo yín lẹ fojú yín rí ibi tí Sunday Igboho ti sọ ó ní ìbéèrè owó ẹ ṣáàyànda mi kébi tiẹ̀ lọ máa kojú wọn ná. Àtẹni tó sọ yín pé ẹ lọ wá 2 billion ẹ lọ wá 3 billion wá ẹ lọ wọ́wọ́ wá ká lè fi ṣe é rí pé ìyàtọ̀ wà ní àwọn méjèèjì. Àwọn ọba tí Igboho sọ fún lọ́jọ́ náà lọ́wọ́ wípé ẹ owó béèrè owó ẹ ṣáà àkọ́kọ́ tì mí síbẹ̀ náà. Ṣé ẹ rò pé àwọn ọba yẹn ò gbọ́n ní ṣé ẹ rò pé wọ́n mọ̀ pé Sunday Igboho máa nílò owó ni? Wọ́n mọ̀ pé ó máa lo owó kì í ṣe yẹ̀pẹ̀ ló fẹ́ lò. Nínú ìrìn àjò lẹ́nu tí Sunday Igboho bẹ̀rẹ̀ irú ẹ̀kú tí wọ́n bá jáde tí wọ́n ṣe tọ́ ẹ̀ẹ̀kan péré ẹ̀yìn fúnra yín rí oye mọ́tò tí wọ́n kó jáde wọn ò ná rárá lówó epo lójúmọ́ wọn ná wa ó kéré wọn ná 1 million pé wọ́n rọra dín owó kù wọ́n ná kù ní fẹ́rẹ́fẹ́ wọ́n ná 1 million naira. Àbí Sunday Igboho kọ̀wé ó bèrè owó lọ́wọ́ yín, ta ló bèrè owó lọ́wọ́ ẹ̀ nínú yín? Kì í ṣe pé kì í náwó, ó ná owó. Àwọn aráàlú dẹ̀ mọ̀ pé ó ná owó. Àwọn bàbá wa kábíyèsí lọ́balọ́ba wọ̀nyí wọ́n rí wọ́n dẹ̀ mọ̀ pé ó ná owó. Ṣùgbọ́n Sunday Igboho ò fi owó síwájú. Ó ní ẹ tiẹ̀ jẹ́ kí n kọ́kọ́ kojú wọn ní tí mo ní ẹ jẹ́ tiẹ̀ kí n máa kojú wọn. Ibi tó ti tún bẹ̀rẹ̀ sí ní gba yìí nìyẹn. Ẹ wá fi wí ẹni tó sọ yín pé rárá ẹ gbowó wa àníjọ iye bílíọ̀nsì bá ẹgbẹ́ bílíọ̀nsì sílẹ̀ ká lè rí bílíọ̀nsì lò gbà ẹ́ la lè rí sẹ́yìn ṣe ẹ̀yin gómìnà ẹ pè wá tẹ́yìn gómìnà ò bá pè wá àrílẹ̀ ṣiṣẹ́ ṣé ní pé ìyàtọ̀ wà ní méjèèjì. Sunday kò gbéraga kò sọ pé ẹ̀yin gómìnà ẹ bá pè mí ní oníṣẹ́ ó bọ̀wọ̀ gómìnà fún gómìnà ó bu ọ̀wọ̀ fún wọn he gave them maximum respect. Ó bọ̀wọ̀ fọ́ba kò sí ọba náà tí ọmọ Adéyẹmọ tó bá ti dọ́dọ̀ wọn á dọ̀ tó bọ̀wọ̀ fún wọn pọ̀balẹ̀ akí wọn á yẹ wọn sí. Ṣùgbọ́n Gani àbùkù ló fi ka àwọn ọba. Gani sọ pé òun ju ọba lọ ìwọ ìjòyè tó ń sọ pé ó ju àwọn ọba kan lọ. Ní ilẹ̀ Yorùbá ó fẹ́ dalẹ̀ Yorùbá rú ni Gani mú pọ̀ lọ́dọ̀ ẹ̀ ẹ jẹ́ ìyẹn lọ́rọ̀ fún yẹn yẹn kò yẹ. Bàbá lòun fún wọn ní mọ́tò ó fi lọ́ọ̀sì sí ọmọdé yẹn mo ò béèrè ṣe bá àjọ wà ń bẹ ní ó sojú mi kòrókòró ẹ rí nínú fídíò bàbá fi lọ́ọ̀sì tí pẹ̀lú 100 million ìlọ́ọ̀sì yẹn ó yẹ pé Igboho máa gbé lọ sí headquarter ẹ̀ ní Ìbàdàn ìgbètò ibi ìlọlú ìrù ẹkùn otí ò tí ì sí mọ́tò ibẹ̀ ló wọ́n á gbé lọ òun fi ilẹ̀ fún wọn pé bàbá ló gbé fún yín lọ́sùn ẹ̀ máa lò wọ́n brand ẹ̀ ó dẹ̀ fi ilẹ̀ fún wọn pé ó yẹ máa báṣẹ́ lọ. Ó wá dọjọ́ kejì ẹ̀yin wá mímọ́ ọ̀tẹ̀ àti rìkíṣí tó pa ẹ̀yin àti Ṣèyí Mákindé papọ̀ tí wọ́n ní Ṣèyí Mákindé gbé àlòkù ìlọ́ọ̀sì fún yín ẹ̀ wá ń jó ẹ̀ ń sọ̀sọ́kúsọ kì í ṣọba ló fún yín o ayé yín ti bàjẹ́ gbogbo yín ẹ̀yin ọmọ Gani tẹ́ ẹ̀ pariwo tẹ́ ẹ̀ jáde tẹ́ ẹ̀ sọ̀sọ́kúsọ ayé yín ti rún gbólógbóló tó tó bá yẹ ayé yín òun ni káyé yín ò bá ká pa òbí gbogbo bí gbogbo olóyin ẹ̀ ní jáde kẹ́ máa sọ pé kì í ṣọba ló fún yín ìlọsì ṣàwùṣà orí yóò gbé ẹ̀ẹ́dẹ́nu lé Sunday Igboho ni atọ́ba tẹ́lẹ̀ ní ìwó tó tọ́ba ẹ̀ẹ́dẹ́bẹ̀kẹ́ wo yẹ ìlọsì tó wà bẹ́ẹ̀ ni ẹ̀ẹ́rí ìlọsì níbẹ̀ rárá ẹ̀ rí ẹ bá ìlọsì mẹ́fà ó kéré tẹ̀ bá mẹ́fà níbẹ̀ ìlọsì ni mo sọ mi ò sọ mọ́tò mi mi ì sọ àwọn bẹ́ẹ̀sì àwọn bẹ́ẹ̀sì oró mi ì sọ àwọn Lexus brothers mi ì sọ àwọn wọ̀nyẹn mi ì sọ àwọn BMW tó gbóná tó yẹrùkú lálálá mi ì sọ àwọn mọ́tò tó wọ́n
What are we talking? Ṣé ìlọsẹ̀ ọ̀kan tó bá fún yín lẹ̀ yóò bá ń ké sí ẹ wá torí ẹ̀ fẹ́ máa kan ọba lábùkù anyway kò tẹ̀sẹ̀ tó lè kan òní lábùkù bàbá ti sọ ó láàtàn lòun ajígbọrẹ lòun ẹni bá wù kó sọ̀rọ̀ sí abúlé welcome gbogbo ẹ̀ tó. Àní kì í ṣe ẹni ìtàn òfúrúsì ló wà ní ìfẹ́fẹ́ ìwò kì í ṣe ẹni ìtàn òfúrúsì lọ. Odùduwà gángan ló wà ń bẹ̀ torí akéré fọgbọ́n ṣe mú ni akéré fi inú ṣọgbọ́n ni bàbá yẹn ìyẹn tó prove ẹ̀ fún gbogbo ayé pé bàbá tó wà ní ààfin ní Ifẹ̀ yẹn kì í ṣe ẹni ìtàn Ògúnwùsì. Oòduà ti sọ̀kalẹ̀ sí náà ó ti take over ibẹ̀ ó ti take over ẹni ìtàn Ògúnwùsì ti padà lórí ìdájọ́ àwọn yẹn òrìṣà gangan ló wà ń bẹ̀. Ìdí nìyẹn tí ọ̀pọ̀lọpọ̀ nínú ìtẹ́ kan sọ̀rọ̀ tẹ́ ẹ̀ mú jẹ́ táwọn òyìn apọ̀jù ó wù òyìn ni pé iṣẹ́ mi làwọn ẹni they are my subject I don't need to. Ọọ̀ni Ifẹ̀ ò gbọ́dọ̀ la ẹnu kó sọ̀rọ̀ kò tiẹ̀ dìgbà tó bá sọ tó bá rọ̀ lọ́kàn pé ikú dẹ̀ máa pa bọ̀bọ̀ yìí o mo búra fún ẹni yẹn máa kú ní kòkòrò mọ bá ní ẹni tí ò mọ bá ló fọba ṣeré. I am not here to hype Ọọ̀ni tàbí kí ẹ saturate lórí ọ̀rọ̀ ẹ̀ rárá òtítọ́ lè mi sọ fún yín reality pọ́nbélé mẹ́ni náà pè ní Ọọ̀ni ni tẹ́ ẹ bá mọ náà pè ní Ọọ̀ni ẹ mọ̀ pé òun gangan bí ẹnìkan orúkọ yẹn gan lọ́tọ̀ òòṣà lórúkọ yẹn fúnra ẹ̀ ẹni tó tún gbé orúkọ yẹn rù òòṣà wá pàdé òrìṣà. Eléyìí tí Ràṣídì Ìwọ tó ń sọsọkúsọ tó ń bú Ọọ̀ni tó ń pe lórúkọ bàbá kan wá rẹ́rìn ó wò ní pé kí ni wọ́n ilé kí wọ́n fẹ́ tí bàbá yẹn bá rò lásán ìgbà tí bàbá ṣẹ̀ wọlé ẹjẹ ń jayín sí kò tí ì yé nígbà yẹn bàbá ṣẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ dé Oòduà yẹn ó sì ń tìjàkadì ní inú ẹ̀ kò tí ì ráyè settle down dáadáa ó sì ń tìjàkadì pẹ̀lú ẹni ìtàn ó tìjàkadì. Bàbá wa lọ síbi ṣíṣe kan ẹnìkan wá mọ́jú mọ́ gbà tí bàbá débẹ̀ ọba aládé rẹ̀ ní tí mo sọ láti yé yín ìyẹn mọ́jú bàbá náwó sí ọfẹ́ kí gẹ́gẹ́ bí ọba sọ́ba lọ́ní ó ṣe báyìí. Ẹ̀rọ tí ọba tí mo sọ mi ò dárúkọ ọba o ẹ̀rọ tí ọba yẹn ẹ já sí ọdún ìrìnsà kan rò pé irú rádà àdá wòlé àbí kíkàn ní kí n náà tó gbogbo ilé ọkùnrin irú mi ṣé kò mọ̀ mí ni. Nígbà tí ọ̀rọ̀ ni bàbá ń sọ̀rọ̀ jáde abẹ́ gbọ́dọ̀ lẹ́nu bàbá èyí gbọ́ burúkú lẹ́nu abọ́ rẹ̀ lẹ́yìn kan tí ẹ ti sọ pé nípa abọ́ rẹ̀ èyí gbọ́ burúkú bàbá kan rò pé abẹ́lé àbí kíkàn ní kí n náà tó ni. Ṣé rí bó ṣe rọ ọ̀rọ̀ yẹn ẹ ti gbàgbé ni pé ọ̀sẹ̀ yẹn tí ìbáṣọjọ́ kejì àbọ̀jọ́ kẹta sí iná sọ nínú ààfin yẹn ni iná jó gbogbo bẹ́ẹ̀ yẹn ni tútù. Ìgbà yẹn ni bàbá yẹn wá jókòó tó wá síta pé kò máa yẹ kí n máa ro burúkú gan kí n bá ro wàhálà ni ìgbà yẹn ló ṣe discover pé n tó wọnú mi ó kọjá àfẹnusọ ìgbà yẹn ló ṣe surrender fún. Tóun ò bá surrender òun á jó gbogbo òun á pa gbogbo ilẹ̀ Yorùbá rùn gbogbo ilẹ̀ Yorùbá parun tán òun ni bàbá yẹn ṣe surrender. Mẹ́ni tó ń pè lọ́ọ̀ ní ìṣàní. Òun ló mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Gani sọsọkúsọ tó ń dùdùkùdù kò dẹ̀ sẹ́ni tó fi ta ló ṣe Gani ìwà ló ṣe. Aláwìyé ọ̀run rí ẹ o bàbá jẹ́ ẹ̀fọ́dúnjọ ọ̀run rí ẹ o. Ó ṣe àwọn ìwé kan fún wa nígbà táwa kékeré ẹ ti gbàgbé ní ó ní tọ́jú ìwà rẹ ọ̀rẹ́ mi ọ̀la máa ṣí lọ nílé ẹni ẹwà á sì ti gba ìsàn tó mú àbùkù olówó òní ní dolóṣìbó dọ̀la wò bá lówó lọ́wọ́ tó ò níwà tani jẹ́ fẹ́ o sílé bí aya bó bá jóbìnrin rọ̀gbọ̀dọ̀ tó olówó tó ò níwà tó rẹwà ṣùgbọ́n tó ò ní ìwà tani jẹ́ fẹ́ o sílé bí aya. Ìwà ní fúnni níyì tí kì í tán ìwà ní fúnni níyì tí kì í tán títí ó tún fi títí sí ìwà ní fúnni níyì ni tí kì í tán títí. Ìwà yẹn ni Gani ò ní wà ẹni pé mò ń tẹnu mọ́ ilé òkú òun fúnra rẹ̀ mọ̀ wípé iná pè ní ìgbéraga àti àìní ìbọ̀wọ̀ àìní respect ó jọba nínú ọkọ̀ òun ó dẹ̀ bá ọ̀pọ̀lọpọ̀ nǹkan jẹ́ mọ́ òun lára. Ìdí tí ọ̀pọ̀lọpọ̀ ọba ò fi gba ti Gani nìyẹn kò sí nǹkan méjì èmi ọba aládé ìrùkẹ̀rẹ̀ wà ní ọwọ́ mi ọ̀pá àṣẹ wà lọ́wọ́ mi mo wọ ìlòfì mo wọ igbódù mo lọ sí ètùtù wọ́n dé adé sórí mi gẹ́gẹ́ bí ọba ìlú mi mo gba gbogbo ìlànà tó yẹ kí n gbà mo gbà kọjá gẹ́gẹ́ bí ọba ẹnìkan wá dé wá sọ fún mi pé òun ọba dábà for God's sake. Ìgbéraga ló ń pa Gani ọ̀rọ̀ débi ọ̀rọ̀ ni tí Gani bá dọ́dọ̀ Ọọ̀ni Ilé Ifẹ̀ àyè ànáwọ́ sọ̀ ni ànáwá ní Ọọ̀ni aníkóṣèkì ṣe bó ṣe rí
ọ̀rọ̀ ló pọ̀ tó fi di bó ṣe wá ń ṣe bí ẹni pé òun bá òfin ni káyé bá gba Gani á sọ pé òun kì í ṣẹgbẹ́ Ọọ̀ni á lóun ju Ọọ̀ni lọ á sọ á lóun ju Ọọ̀ni lọ ilé ayé ò dẹ̀ rí bẹ́ẹ̀ ẹni bá if you respect is reciprocal tó bá bọ̀wọ̀ ẹ wọ ọ̀wọ̀ àti iyì tí Sunday Igboho gbà ọ̀wọ̀ ni mo rọ ọmọdé á bọ̀wọ̀ fún abá òfin àgbàlagbà abá òfin tìbí abá òfin tọ̀hún abá òfin kì í ṣe pé ẹ̀yin tó sọ pé ìdọ̀bálẹ̀ ò kì í ṣe wà òótọ́ ni ṣùgbọ́n nígbà míì ìdọ̀bálẹ̀ ìwà ni torí mo ti rẹ́ni tó soríire true ìdọ̀bálẹ̀ mo rọ ọmọ tó soríire tẹ́nìyẹn dẹ̀ wo títí àwọn ọmọ yìí kéèyàn àwọn oníkèlú nǹkan lè ṣe wá tọmọ yẹn wá ọ̀gbẹ́ni pẹ̀lẹ́ bó ṣe ń kí nínú mi máa ń dùn sí ẹ̀gbọ́n ọmọ dáadáa tó kọ́ nílé eré ni ẹ́ kí ló ń ṣe gan-an dáàdi oníkòsí kankan ó lọ skul ní dáàdi kò sówó kí ló wá skul wo ló dé tó ti jòkó àwọn onídàádi sẹ́kùn ó lóun ṣe wáyẹ́kì nígbàgbà tí òṣòwò lóun dẹ̀ jòkó skul kò sówó ó ṣe wáyẹ́kì ìbá wa ní rìsọ́ọ̀tì wáyẹ́kì àwọn ní rìsọ́ọ̀tì yẹn ó ló dáa ó rìsọ́ọ̀tì ẹ̀ dáa lọ́mú wá kiri ó sáré lọ ló lọ mú rìsọ́ọ̀tì nígbà tó máa mú dọ́dọ̀ ẹni rí rìsọ́ọ̀tì pé rìsọ́ọ̀tì máa dáa lóòótọ́ bàbá ìṣòwò ẹ̀ kó lọ skul àbúfẹ́ lọ ṣe bàbá òun owó ni ò sí bàbá òun olówó ni ìyá òun náà dẹ̀ ní àwọn wa ní kò ní sùúrù wọn ní kò ní sùúrù ọdún mélòó ló ti tọdún mẹ́jọ báyìí tó ń ti ní sùúrù tí ò dẹ̀ sí skul bọ̀ tó bá rí àtọmọdé á kí wọn àtọbalẹ̀ á ṣe bàbá wa ní òkè torí pé mo kò rí bó ṣe ṣe inú mi dùn sí ẹ torí bó ṣe ń ṣe ìwà ọmọlúwàbí rèé tẹ bá wẹni tá à ń sọ ó ṣe ṣe kó stọ́pọ̀ òun orí mi mọ́ dáadáa ní òtàn náà lè bí gbọ́ ó dẹ̀ rọra fún lówó oúnjẹ ó ra ibi títí tó fi jáde yunifásitì tó fi ṣe tó fi graduate. ìdọ̀bálẹ̀ náà mọ́ ó pé o kéèyàn mọ bó ṣe ń bọ̀wọ̀ fún yàn ó pé o má sọ pé kò pé ó pé. Gani Adams ó kàn ń ba yí ara ẹ̀ jù ojoojúmọ́ ló ń jábọ́ sí. téèyàn bá ti ṣìnà níwájú Ọlọ́run ọba ibi tó ti wọ́nà àti kọ̀rẹ́ẹ̀tì ara ẹ̀ ó mọ̀ ṣìnà sí a máa ṣìnà sí irú ẹ̀ ló ṣẹlẹ̀ sí Júdásì lọ́jọ́ kìíní àná nínú Bíbélì abẹ́gbàgbé ìgbà tí Júdásì ti ṣàṣemáṣe kàkà kó sáwá sí wájú Ọlọ́run ọba kó bẹ Ọlọ́run pé ìwọ Ọlọ́run dáríjì mi fi mímọ̀ nà mo ti ṣìnà mo dẹ̀ gbà pé mo ti ṣìnà fi ọ̀nà mi jẹ́ kí n mọ ọ̀nà tó tọ́ jọ ọ̀mú bẹ́ẹ̀ ó kọ̀ ó ń ṣàwáwí ó ń ṣàtúnwí àwítúnwí kẹ́rẹ́kẹ́rẹ́kẹ́rẹ́ kí ló ṣe ó lọ pokùnso ó ń ṣubú sí ni bí tó ti wá àwáwí ló ti ṣubú sí títí tó fi lọ pokùnso. tó o bá ti wà tó o ti ṣe ẹsẹ̀ gbé níwájú Olódùmarè tó o bá ti tètè rí ọ̀nà láti ṣàtúnṣe kó o bẹ Ọlọ́run lórí ọ̀rọ̀ ayé ẹ̀ ó mọ ṣubú sí lọ ni ẹni pé Gani bó ṣe ń ṣubú lánàá ló tún ṣubú mi lẹ́ni ojoojúmọ́ ló ń ṣubú sí. ẹ tún wo ẹsẹ̀ tó tún lọ ṣìgbé ó tún lọ gbé ọtí síta olóòṣè pé fáwọn ọmọ Yorùbá tó ń sọ̀rọ̀ sí ẹ lórí ẹ wọ́n ní wọn ò mọ̀ rẹ ọ̀nà kan tó bá wá jẹ́wọ́ lọ ní Ifẹ̀ ńkọ́ wàá sọ pé gbogbo Yorùbá ẹ parẹ́ nǹkan tó máa sọ ní ìyẹn Gani tó bá jẹ́wọ́ lọ ní Ifẹ̀ ìdán fojú ọ̀ ní Ifẹ̀ rí àti kékeré àti gígùn ìwọ fúnra ẹ tó ń sọ̀rọ̀ yìí yóò kò ní tó fojú bàbá oní bàbá rí ni tó bá wá jẹ́wọ́ ní bàbá òní kọ́ wàá kàn sọ pé gbogbo Yorùbá ó yá ikú ẹ̀kú. Inú mi dùn sí Aláàfin tó ṣe ẹsẹ̀ gbégbá ó dàbẹ́ ni wípé òun tètè kẹ́ẹ̀tì yìí pé yé nǹkan burúkú rẹ̀ ó dà kó ti ó rọ̀ báyìí ó tún ti padà Ọlọ́run á tì lẹ́yìn kó lè padà sójú ọ̀nà tó tọ́ kó má ṣe ẹsẹ̀ gbé lọ títí láéláé tó bá continue mo sọ ẹgẹ́ ibi tí mo ti sọ̀rọ̀ kẹ́ ẹ gbé jáde pé mo sọ pé tí Aláàfin tó bá continue nínú ọ̀nà tó kọ́kọ́ tọ̀ nígbà tó ṣẹ̀ jẹ́ tó bá tọ̀ ọ̀nà yẹn mo lè fi gbogbo tí mo ní kúra ẹ̀ wọ́n máa yọ àdírásì wọn á yọ kúrò mo lè bẹ́ẹ̀ jẹ́ pẹ̀lú everything I have wọn á yọ. Bẹ́ẹ̀ ni mo sọ with confidence tó bá continue but ẹ rí i pé ó ti lò kò pariwo kò jà kò bú lágbájá kò sọ̀sọ́kùsọ kò ṣe ó calm down kọ́lọ̀ ń kó wá bá wa tì lẹ́yìn kó mọ̀nà tó tọ́ kó tọ́ ẹ rí i pé pẹ́pẹ́ ló máa pẹ́ arọra máa pẹ́ lọ ni tí ó fi gbó tí ó fi tọ́ tí ó sì máa dáhùn rere ṣe tí ó sì máa dá gbọ̀dọ̀gbọ̀dọ̀ tí ò ní sí wàhálà ṣùgbọ́n tó bá kọ̀ tí ò tọ ọ̀nà tó yẹ kó tọ̀ ẹ rí i pé mo àṣìṣe dénú àṣìṣe ni bó ṣe rí fún Gani ṣàpè tí wọ́n bá rí fídíò mi sì wọ́n tún lè gbé gbẹ̀tùgbẹ̀tù síta
bẹ́ẹ̀ náà bẹ̀rẹ̀ sí ní jì ṣàwòrò eléyìí tó pẹ́ẹ́dá ní kíní tí ò mọ̀ òun kò mọ ẹni tó ń pè láàárọ̀ ọ̀nà kankan fò ní àárọ̀ ọ̀nà kankan fò lẹ́fi ṣeré òun o gbogbo wọlágbájá tó dárúkọ kó tó dilẹ̀ kílọ̀ ọ̀la tó mọ́ láti bẹ̀rẹ̀ oríṣiríṣi èpè yín ò jẹ́ ẹnikẹ́ni. Yorùbá ń sunkún pé Fúlàní fìyà ń jẹ wá ìwọ ń sọ̀rọ̀ Fúlàní wọ́n ti wọlé wọ́n ti ṣe ẹ̀yin gómìnà ẹ pè wá bẹ́ẹ̀ bá pè wá àdíjà. Ìgbésẹ̀ ló ṣe kókó because the governors tẹ̀ ń pè, do you give them respect? Do you show them maximum respect? Most of those governors ló jù ẹ lọ kí ni èjì ẹ kò sí gómìnà kankan nílẹ̀ Yorùbá lẹ́ni tí ó ṣẹgbẹ́ ẹ̀ torí kò sí gómìnà ọmọ 55 years nílẹ̀ Yorùbá kò sí. Ṣèyí Mákindé òun ṣe 55 years Ṣèyí Mákindé is over 60 Dàpọ̀ Abíọ́dún is over 60 Sanwó-Olú is over 60 kí lórúkọ ẹ̀ kí Lagos Ondo State is over 60 Ayédatiwa is over 60 Oyèbánjí is over 60 Adeleke Jackson is over 60 kò sí kankan nínú gbogbo gómìnà ilẹ̀ Yorùbá tí wọ́n ń ṣẹgbẹ́ ẹ̀ you are almost like 43 or 44 years ní ẹ̀ náà gbogbo wọn lòun insult gbogbo wọn lòun kàn lábùkù bó ṣe kàn bá lábùkù lòun kàn àwọn governors lábùkù lòun kàn ministers lábùkù oh my dear Gani that is reason tó fi jẹ́ pé gbogbo àwọn èèyàn kórìíra ẹ̀ bọ́ndẹ̀ ṣe ń kórìíra ẹ̀ nínú BSc kàkà kó ṣàtúnṣe bí tó ti ṣe àṣìṣe kàkà kó correct ẹ̀ ṣe ló tún pàpà ń ṣe àṣìṣe sí o wá ń tinú àṣìṣe o wá ń tẹnu àṣìṣe Gani o ń tinú àṣìṣe o ń tẹnu àṣìṣe wọ́n gbé mọ́tò fún Sunday kàkà kó congratulate ọmọ ọlọ́mọ kó sọ pé congratulation Sunday kìíní kan àwọn ọmọ ẹ̀ bọ́ síta wọ́n ń ṣẹ́pè kì í sọ bá kìíní kan oríṣiríṣi pé ara àwọn ọmọ ẹ̀ ò yá Gani ó wá sọ pé èkejì kẹ́yìn èèyàn mi kẹ́kẹ́ tí kẹ́ gbọ́ ó wá sọ nínú program kan tí wọ́n ṣe ó ní kí wọ́n sọ ó ní kí Sunday Igboho kó stop àwọn ọmọ ẹ̀ tí wọ́n ń sọ̀rọ̀ sóhun ṣé àwọn ọmọ Sunday Igboho ló ń sọ̀rọ̀ sí ẹ ní ọmọ Sunday Igboho ò sọ̀rọ̀ sí ẹ ṣé èmi ọmọ Lúkà ṣé mo jẹ́ ọmọ Sunday Igboho ni bàbá Èkìtì tẹ́ ń pariwo tẹ́ ń dárúkọ ẹ̀ ṣé ó jẹ́ ọmọ Sunday Igboho ni ṣé ó jẹ́ ọmọ Sunday Igboho ni àbí Dàrà ló jẹ́ ọmọ Sunday àbí Lédìkẹ́ jẹ́ ọmọ Sunday àbọ̀ Mẹ́yọ̀ jẹ́ ọmọ Sunday àbí Yorùbá Lówùmí jẹ́ ọmọ Sunday àbí Awíkókó jẹ́ ọmọ Sunday ṣé ta ló ọmọ Sunday ní gbogbo wa kò sí gbogbo àwọn adárúkọ ẹ̀dá àti wà nínú ìrìn àjò Yorùbá nation yìí kí ó tó di pé àmọ́ oní tó pẹ̀lú olóyè Sunday ọmọdé yẹn a ti ń pariwo ta ti ń ja ìjà yìí pé ìyà ń jẹ Yorùbá ká tó dọ̀dọ̀ olóyè Sunday ọmọdé yẹn kò sọmọ Sunday kankan níbi kankan ọmọ Yorùbá ló ń jà Gani mistake tẹ́ ẹ̀ ń ṣe nìyẹn àti wà táwọn ọmọ ẹ tẹ́ ẹ fi ń ṣe àṣìṣe tẹ́ ẹ fi ń ṣe mistake lọ. It is obvious ó hàn kedere pé àwọn ọmọ tí àwọn tó tẹ̀lé ẹ tó pàṣẹ fún àwọn ni wọ́n ń ṣẹ̀pẹ̀ fún Sunday ṣùgbọ́n àwọn ọmọ Yorùbá ló ń gbèjà Sunday àwọn ọmọ Yorùbá ló ń gbèjà Sunday ṣé àti máa sọ̀rọ̀ kó tó di pé ìwé ẹkùn dé ni àti ń sọ̀rọ̀ kí ìwé ẹkùn tó dé bàbá Èkìtì ti ń pariwo kí ìwé ẹkùn tó dé so ó bá sọ pé ọmọ Sunday àwọn ọmọ Yorùbá ló ń bá ẹ ń jà tó o bá ti ń kọjú ìjà sọmọdé yẹn mọ ọmọ Yorùbá máa kọjú ìjà sí ẹ bí irú àwa wọ̀nyí bí irú bàbá Èkìtì àǹkó tẹ́ ẹ̀ ń pariwo ẹ̀ àti Dàrà àti àǹkó gbogbo wọn tẹ́ ẹ̀ ń dárúkọ ẹ̀ kàn ń dárúkọ wọn lórí asán ni kò sí tẹ́ ẹ máa ṣe kẹ́ ẹ wọ gbọ́dù kẹ́ ẹ wọ ìlófin kẹ́ ẹ wọ oríṣiríṣi tẹ́ ẹ máa ń wọ̀ kẹ́ ẹ sà séèyàn gẹ́gẹ́ bí o ṣe sọ abẹ́ ẹ̀ rántí ẹ̀ wo fídíò òun ni ó ní oògùn tó wà lọ́wọ́ òun tóun bá sà séèyàn ọlẹ́nìyàn oníkò ní lọ́jọ́ kejì sá oògùn ẹ̀ Gani Adams sá oògùn ẹ̀ kó sọ pé kí gbogbo àwọn àtàntẹ̀ lé Sunday Igboho ní káàpọ̀ kọ́ọ̀tì ẹ̀rí pé mẹ́ta nínú wa ti ẹ̀kú lójúmọ́ wọ́n á lè bẹ̀rù ẹ wọ́n á sá fún ẹ pé yẹ ìṣọwọ́ Gani ló wọ́n nígbà ọ̀pọ̀ báyẹ̀ ọkùnrin yẹn lágbára ó ní o sá oògùn ẹ̀ kí ni ká dá mi lójú bí ọṣẹ tó o bá fẹ́ sá oògùn orí ilẹ̀ ni wàá dúró sí ilẹ̀ Yorùbá yìí ni o tó o bá fẹ́ sá oògùn yẹn tó o bá dúró sórí ilẹ̀ bóyá o dúró sórí òfurufú tó o bá dúró sí orí òfurufú ilẹ̀ Yorùbá yìí afẹ́fẹ́ yẹn afẹ́fẹ́ ilẹ̀ Yorùbá ni àyàfi tí o bá sáfẹ́fẹ́ àyàfi tí o bá sí omi nínú ara ẹ nìkan Gani wá àtàwọn ikọ̀ ẹ tí o bá sí omi ní ara ẹ tí o sí afẹ́fẹ́ tó o mí afẹ́fẹ́ kankan sínú tó o bá mí afẹ́fẹ́ sínú tó o mi dẹ̀ wà lágọ̀ọ́ ara ẹ kó o má tiẹ̀ jẹ́ ilẹ̀ ni o ti kẹran òpin ò lè jẹ́ Gani kàkà kó tó máa dàlẹ́ ẹ lórí mi lọ tírèsì mi tó o ti ṣe mistake Gani tó o bá dẹ̀ wà kẹ́fù àfàìmọ̀ lóò ní parẹ́ atlas torí tí ìkórira yẹn bá ti wá kọjá àlà o tún ti kọjú ìjà báyìí sọ́ba Bàrígà ọba Ṣómólú mo ṣe gbọ́ mbẹ́ àwọn ọmọ ẹ̀ tó ti bá yẹn kọjú ìjà sí wọ́n tún ti ṣẹ́pẹ̀ fún bàbá yẹn wọ́n bọ̀ bí tí dé go and track or trace bí tó ti ṣe mistake lọ trace yẹ
kó padà. Ìyẹn tí ìwà tó wà lọ́wọ́ ẹ tó bá gba ẹ láàyè. Lọ tírèsì ẹ kó padà Gani ìyẹn lọ. Ẹ̀yin olóríire bàbá sọ̀rọ̀ kábíyèsí ọba Ṣómólú ọba Bàrígà ọba Ṣómólú ṣe Ṣómólú Bàrígà ọba yẹn sọ̀rọ̀ ọba Tipsy. Mo dẹ̀ mọ̀ pé kó tó di pé bàbá yẹn sọ ohun tó sọ lọ́jọ́ náà nínú fídíò yẹn mo ní fídíò yẹn síbi pé ẹni báyìí lọ lórí ogun ìran Yorùbá tí ò jẹ́ kí ìyà jẹ Yorùbá. Bàbá yẹn sọ pé 6,000 years ago ló ti jẹ oyè yẹn last ọ̀ṣọ́ọ̀sì àbí ẹ̀yìn èèyàn mímí tí ìrántí orúkọ yẹn dá ọ̀ṣọ́ọ̀sì ni wọ́n pe orúkọ oyè yẹn. Olóyè yẹn gangan lórí ogun ilẹ̀ Yorùbá kì í ṣe Ààrẹ Ọ̀nà Kakanfò. Oyè Ọ̀ṣun gangan láàrẹ Ọ̀nà Kakanfò. Ó dẹ̀ give àwọn instances tí tó bá jẹ́ pé o ti bọ̀wọ̀ fún bàbá yẹn rí tó respect kábíyèsí tá à ń sọ yìí ìdánilójú wà pé bàbá yẹn ò ní bọ́ síta kó bà ẹ́ jẹ́ kò ní bọ́ síta kó sọ̀rọ̀ sí ẹ tó bá fẹ́ sọ fún akọ́ṣọ́ rẹ̀ bá ọmọ ilẹ̀ ọkùnrin ìpọ́n mi lé o wọ́n ẹ̀jì wa àti kábíyèsí tá à ń sọ iṣẹ́ ẹ̀jẹ̀gbẹ́ ni kábíyèsí Tipsy tá à ń sọ yọba yẹn tá a bá wọjọ́ orí ẹ̀ á máa súnmọ́ 70 tí ò bá ti ní ju 70 lọ tó bá sáré fún yàn lóyún Gani abí ẹgbẹ́ bẹ́ẹ̀ ni tóun náà bá sáré lé obìnrin tó fún yàn lóyún ní wàràwàrà abí ẹgbẹ́ bọ́ bàbá yẹn ó sọ bó ṣe rí lọ́kùn ẹ̀ pé Gani Adams ò dìde fúnra Yorùbá bóyá àwọn ìdí báyìí ni ò ṣe dìde nọ́mbà wá ó ní Gani ó ní bó ṣe wà yẹn ó ní ẹni tó sanwó ẹ̀ tó fi jẹ oyè oṣooṣì ẹni tó sanwó oyè tí Gani fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò ẹni tó fún lówó tó sanwó yẹn fún Aláàfin Fúlàní ló fún ló dà pé Àtíkù náà ló sanwó yẹn mi ò mọ o mo gbọ́ firifiri náà lèmi náà ò ní confirmation mo gbọ́ ni o as bí wọ́n ṣe sọ so wọ́n l'Àtíkù ló gbówó lẹ̀ tó fi tí Gani fi jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò tó jẹ bàbá yẹn dẹ̀ sọ ó ló lè jẹ́ torí yẹn ni òṣèlú dín pẹ̀lú Fúlàní ṣé ọ̀rọ̀ burúkú olówó àdúgbò tí bàbá ní bàbá sọ ẹ wá mú bàbá yẹn bẹ̀ sí ní fọ́ bí aṣọ ẹ wá ń pa ìtàn oríṣiríṣi ẹ lọ́ máa lè ní bàbá ẹ ń pe kábíyèsí yẹn pé lọ́ máa lè. mo ń sọ mo tún sọ kábíyèsí mo ní kábíyèsí Gani o tún ti ní ànádá ẹni kì í ṣe kí wọ́n ṣọ̀tá ẹyọ kan ló wá ní. ọ̀tá tó wá ní o ní ọ̀tá ìyẹn bàbá ọba Ṣómólú yìí o ní ọ̀tá o ní àwọn ìyàwó ẹ̀ lọ́tà o láwọn ọmọ ẹ̀ lọ́tà o láwọn ìjòyè ẹ̀ lọ́tà o ní gbogbo àwọn ọmọ Yorùbá tó nífẹ̀ẹ́ o ní wọn lọ́tà o tún ti ní ọ̀tá kún ọ̀tá o ní ọ̀tá kún ọ̀tá tí orí mo tún ti ṣubú ànádá ìṣubú lára àwọn tó tún sọ̀pọ̀tì ẹ̀ ó sì tún máa ṣubú Gani because lára àwọn ọmọ Yorùbá kan wà báyìí tó jẹ́ pé wá tún dìde tí wàá tún fẹ́ tiẹ̀ gbọ́ pé lágbájá báyìí ó mà tún ti fún Sunday Igboho ó mà tún ti gbowó fún ó mà tún ti fún ní mọ́tò tó bá wá gbọ́ wà wá tó wá máa wọ́n dà pé kí ló ṣe ọmọ Yorùbá eléyìí tí ò fún mi lọ́wọ́ tẹ́lẹ̀ kí n ṣiṣẹ́ yìí wà wá máa sọ ibi tó ti sọ yẹn wà tún bẹ̀ sí ní báyìí nìyẹn jà àwọn ọmọ ẹ̀ á tún bẹ̀ sí ní ṣẹ́pẹ̀ fún wà tún wọ wàhálà wà tó máa ṣubú sí bóyá irú Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá yìí tàbí irú Adébútú Kẹ̀sìntì tàbí irú Ọkọ́ya tàbí àwọn Adébútú kí lórúkọ bàbá Fọláwíyọ àwọn nǹkó àwọn Adénúgà tó jẹ́ pé bàbá lè pè wọ́n anytime ìgbà àwọn ọmọ yìí bóyá bàbá Ọọ̀ni ìrìṣà ó wá pè kankan ní wọn bá wọn sọ̀rọ̀ pé ó yá Sunday Igboho rè security ilẹ̀ Yorùbá ló dúró fún ẹ lọ́rùn lọ́wọ́ tí wọ́n yẹn dẹ̀ wọ Sunday wà Sunday má bínú mi nílé owó tó pọ̀ fún ẹ wo 200 million ni màá ṣe lè fún ẹ náà bá 200 million nígbà tó bá fún Sunday Igboho tó bá announce ẹ síta wípé Adébútú o ìyẹn bàbá Ìjẹ̀bú ọmọ pé 200 million fún Sunday fún security o wà wá lọ́jọ́ owó wà á ronú dídídídí àwọn ọmọ ẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní jà wá ibi tó ti jà yẹn wá lọ ṣẹ́pẹ̀ fún Adébútú ẹ tún ti kéde ànádá ẹni méjì wọn mọ ẹ wà á ṣe Gani àwọn ọmọ ẹ̀ á ṣe ìwọ ló fún wọn ní ọ̀dà ìwọ ló fún wọn ní gbọ́ ẹ̀ ó sọ títí ó láwọn àtàwọn àṣìṣe Sunday Igboho ní 200,000 péré náà fún wa but báwo inú mi dùn sí ọ̀rọ̀ tí Yèyé Dára sọ Yèyé Dára kò gbà fún ẹ mo láìkì ẹ Yèyé Dára ní tó o bá mọ̀ pé wọ́n fún ẹ lọ́wọ́ pé kó o fi bú Gani tí Gani bá ṣẹ́pẹ̀ ìpìyẹn máa mọ ewu and that is fact tí Sunday Igboho bá ti fún ẹ ìbá máa tẹ̀ ṣe Sunday ẹni ọmọ Yorùbá kó fún ẹ ló pé gbà owó tí kò fún ẹ bá mi bú Gani dáadáa tó o bá dọ́ ọmọ Yorùbá tó bá gbarú ẹ tí Gani bá ṣẹ́pẹ̀ fún ẹ wọ́n máa mọ ẹ àwọn ọmọ Yorùbá mọ̀ mí gan kò sẹ́ni tó lè wọn ò ní lè fi rú ẹ̀ gan lọ
ó sàn mọ́ gbowó lọ́wọ́ ẹnikẹ́ni tó fẹ́ mú ká dúró lórí òtítọ́. Òtítọ́ lè ní sọ̀rọ̀ lé lórí. Òtítọ́ ni Dára dúró lé lórí tó fi ń sọ̀rọ̀. Yèyé Dára ọmọlúwàbí Yèyé Dára kó òwe tó ké kankankan. Mo láìkí bó ṣe ṣe program Yèyé inú mi dùn gan. Òótọ́ ló sọ. Ìwọ tán fún ní 200 ó ti ní 200 náà fún. Ìwọ tán fún ní 200 tó o bá jẹ́ lóòótọ́ náà fún ẹ tètè dá 200 padà o. Ọ̀rẹ́ stika ni bá fún ẹ lẹ́pọ̀ mọ́ ọmọ ẹ. Bọ̀yí wá àwọn ìbá yìí tó jẹ́ pé ní òtítọ́ làwà dúró lé lórí kó gun orí afẹ́fẹ́ kó gun orí òkè kó lọ sọ́run alákejì kó lọ tibẹ̀ ṣẹ́ pè wá èpè ò lè ràn wá. Ó dá mi lójú bí ọṣẹ. Ó dá mi lójú pa. Abẹ́gbọ̀ ẹ̀yin olóríire tó ẹ̀ ń wò mí ọmọ Yorùbá mo ń sọ fún yẹn lọ́kọ́ sílẹ̀. Àwọn ọmọ Yorùbá ṣe máa dìde káàdẹ̀ sọ òtítọ́ síbi tó títọ́ wà látọjọ́ tó ti lọ́ọ̀ṣì lọ ẹkùn tí ẹkùn ti bẹ̀rẹ̀. Ṣé ẹ tún gbọ́ pé wọ́n ti náà gbogbo wọn ti sá lọ wọ́n lílọ tí wọ́n lọ abẹ́ gbọ́ pé wọ́n náà jiyàn pé bí ó dà gbogbo ẹ̀ka wa lọ ó ṣe wọ̀ bí ọbẹ̀ inú páànù. No, ẹ sọ tòótọ́. Ṣé ẹ tún gbọ́ ni lẹ́yìn pé wọ́n jiyàn gbé ní Ìbàdàn tó ti jiyàn gbé tí Sunday Igboho ti jáde tó ti rìn sọ́tún rìn sósì ẹ tún gbọ́ pé wọ́n náà jiyàn gbé bí kankan tó nira tó lágbára bẹ́ẹ̀ yẹn ni. Ẹni pé gbogbo ẹ ṣe wọ ẹ̀rù ìbẹ̀rù wọ́n sá sísá tí wọ́n sá yẹ kì í ṣe pé wọ́n lọ múra ìjà wá ni. Àwọn akẹ́kọ̀ọ́ dúró dè wọ́n. À ń dúró dè wọ́n. Kọ́lọ̀ nǹkan máa fi kú pa Tinubu fún wa bàbá ní Tinubu. Tinubu on your mandate we shall stand. On your mandate we shall stand. On your mandate we shall stand. Ọmọ ọlọ́dọ̀ dẹ káyìn wá gbáyé bàbá yìí. Èyí tẹ́ understand Tinubu lẹ̀ mọ bó ṣe lọ. Ìyẹn kọ́ bó wá sọ lẹ́nu ọ̀la ni mo mú ọ̀rọ̀ Tinubu pọ̀. Màá bá yín pọ̀. Gbogbo èyí tẹ́lẹ̀ fẹ́ dìde ogun sí Tinubu ẹ̀ tí mo mọ kankan. Thank you Slashy, thank you for the gift, thank you Wagbayi. Èèyàn ni ẹ́. Èèyàn ni ẹ́ for the gift of the cabo. Ó ní jìyà. Ẹ wá wo ẹ̀yin tẹ́ wo mi nu TikTok. Ṣé mi ìtẹ̀lẹ̀ ríyàn fún mi ní láyọ̀n kékeré mi ìgbà láyọ̀n òní láyé mi ìmọ̀ bó tiẹ̀ ṣe máa ń rí. Kíkà ríyàn kan kó tiẹ̀ fún mi wò kó tiẹ̀ fi test mi wò kó tiẹ̀ wá ní kí n fún ẹ lówó ẹ padà ọ̀ kí n tún fún ẹ ní láyọ̀n yẹn padà má tiẹ̀ fún ẹ tiẹ̀ test ẹ wò kéde. Ọ̀tá mi ìṣeré o mi ìmọ̀ bó ṣe máa ń rí. Láyọ̀n ni mo sọ o mi sọ pé mo ní gan kan ní yẹtí pin wà bíbá àbí Prince á fún mi Slashy náà jù bẹ́ẹ̀ lọ á fún mi tó bá ó ti bí Slashy ṣe wà yẹn ṣe ó ti prepare. Mo fi kéré èèyàn mi my commander tá mo gbé fún yín sá àwọn tí a nìyẹn èèyàn mi gidi nìyẹn kò ní bàjẹ́ fún yín láéláé. Mo ń retí láyọ̀n mi o Slashy mo ń retí láyọ̀n mi kò ní bàjẹ́ fún ẹ ẹ máa bẹ́tò lọ bí kí fún wọn tán. Adéwálé Abdulwasiu bó ṣe wà nìyẹn 8+8 is equal to 8. Tinubu máa ṣe débi pé fúnra Nàìjíríà náà máa bẹ Tinubu pé Tinubu jọ ṣe kan sí ṣe mẹ́rin sí jẹ́ ká tiẹ̀ já kí ní kó ṣe 12 years ẹ̀ rí ìrọ̀kọ̀ ẹ̀ máa wò Tinubu lẹ fi ṣeré anyway ìyẹn kọ́ mo wá sọ. So kí n tó máa lọ kí n round up lórí ọ̀rọ̀ Gani Adams àwọn ọmọ ẹni kó kọ́ sàn àwọn náà fẹ́ tiẹ̀ sínú kòtò ìwọ ló dẹ̀ ń sọ fún pé ẹ bú ẹ jáde fún àti bọ̀dá Karo White tó ń tẹ̀lé ẹ àtolórùka ẹlẹ́lọ́ tó ń gbórùka ẹlẹ́lọ́ kiri bọ̀dá ẹlẹ́lọ́ ibi tó gùn ẹ parí sí ibẹ̀ ní tẹlomi ti bẹ̀rẹ̀ kì í ṣe àsọdùn ibi ọmọ lúkà tí mo dúró yìí tó bá kojú mi gan lásán máa kó o tó rántí mo fẹ́ múrò ká máa ti kó lóòbó gbogbo ojú ẹ máa ti bojú ẹ jẹ́ wà láì òníri ìran gbórùka òótọ́ ló gbọ́ yẹn bàbá wọn bá tí mo bá ní nínú ìjàlẹ̀ yín wà ìmọ̀ bu ọjẹ́ lọ́tún ni ìmọ̀ bu ọjẹ́ lọ́sì ni kí lè ṣe ẹkẹrìkà ẹlẹ́lọ́sẹ́fẹ́ ẹkẹrìkà adélé oní Karo White tó ti bó gbogbo àlàáfíà yí ara ẹ̀ dànù wọn náà jáde ru yín sọ̀rọ̀ ẹ̀kàn galásẹ̀ ẹ̀gbọ́n ọpọlọ yín torí kòtò yí ẹ̀pẹ̀ ló wà lórí ọ̀pọ̀lọpọ̀ ní òye òun lẹ́sẹ̀ tí Gani Adams ṣe tì sí kòtò ó ń tinú àṣìṣe dénú àṣìṣe kàkà kó padà kó bọ́ lọ́rùn ẹ̀ sọ̀rọ̀ ìwọ orí pé gbogbo ìran Yorùbá ti kórìíra ẹ̀ ní Gani gbogbo ọmọ Yorùbá ló ti kórìíra ẹ̀ gbogbo ọmọ Yorùbá ló ti hẹ́ẹ̀tì ẹ̀ wọ́n hẹ́ẹ̀tì ẹ̀ tójútójú tìmùtìmù kò síbi tó lọ wọ́n hẹ́ẹ̀tì ẹ̀ wọn náà ronú ẹ̀ láròjinlẹ̀ kò kàn lè burú títí kí gbogbo èèyàn dẹ̀ hẹ́ẹ̀tì ẹ̀ bẹ́ẹ̀ yẹn náà wá rò ó àwọn tó wà lẹ́yìn yìí kò sí nǹkan tó ń já mọ́ gbogbo rádaràda tí Ṣèyí Mákindé ń ṣe tẹ́lẹ̀ ń gbé mọ́tò fún ẹ ọkàn ń ṣe lè tó ń fi àbòsí torí pé Sunday Igboho sọ́pọ̀tì ẹ̀ kí ni Sunday Igboho fẹ́ sọ́pọ̀tì ẹ̀ fún ọjọ́ tó wà àtàkì Sunday Igboho kí ló ṣe kí ló sọ ó ṣe kankan ó sọ̀rọ̀
so wá ní kí Sunday Igboho wọn túlẹ̀ sí Tinubu túlẹ̀ wá ní kí Sunday Igboho yẹn fi Tinubu yẹn lẹ̀ kó wá máa fún ẹ ní support ó ṣe mistake Mr. Ṣèyí Mákindé thank God ó ti ń lọ ìlọ́yà oníbodè àpòmù ó pẹ́ títí 20 ọdún bọ̀ wá kọ̀la 20 ọdún ẹ̀ dínkù ọ̀la bẹ́yẹ ó ti bọ̀ wá kọ̀la Mr. Ṣèyí Mákindé rìkísí wá pa wá àti Gani Adams rìkísí wá pa yín pọ̀ ó yẹ tó bá yẹ pé ó fẹ́ ṣe ni ó yẹ kó gbé security Ọ̀yọ́ state kó gbélé ẹ lọ́wọ́ ní Gani Adams kó sọ pé ìwọ lòun gbé security Ọ̀yọ́ state lé lọ́wọ́ kì í ṣe Sunday Igboho tó yẹ kó sí. Gani sọ fún Ṣèyí Mákindé pé kó gbé security Ọ̀yọ́ ní kó gbélé ẹ lọ́wọ́ jọ̀ọ́ sọ fún kó tiẹ̀ jẹ́ wà ní kó announce pé òun ò gbé fún Sunday o ìwọ Gani ló ń gbélé náà kò lè gbé fún ẹ tòró mọ̀ pé wà á náwó òun. Ṣèyí Mákindé ó ti wọ̀ tó wọ̀ sọ mọ́tò eléyìí ọgbẹ́ tá a ti lò láti ti bá gbé fún Gani bíi tí ìṣọ́ọ̀dì ṣùgbọ́n tí bá kówó mi fún Gani Gani ó ti bọ́ lọ́wọ́ ọmọdé jẹrí wù. Ṣèyí Mákindé tẹ̀wé alágbárí ni ó máa yẹn ní agbárí burúkú ó ní agbárí ó ti study ó ní ǹjẹ́ ọtí ẹ̀ mọ́ra kájọ sọ̀rọ̀ jọ ó dẹ̀ ọ̀rá gbé mọ́ra ó ní mọ́tò yìí ó ní kọ́kọ́rọ́ ẹ̀ rèé ó ní mo fún ẹ this is the key ó gbélé lọ́wọ́ yẹn náà dé inú ẹ̀ dùn ó ní gómìnà gbé mọ́tò tó ti páàkì tó ti pẹ́ tí wọ́n ò lò Ṣèyí Mákindé rẹ̀ ló bá mi fọ́ kẹ́ dust inú ẹ̀ dáadáa kó fáìn dáadáa ẹgbẹ́ wá fún ẹgbẹ́ fún owó ńkọ́ Gani sọ iye tí Ṣèyí Mákindé fún ẹ dẹ̀ tó bá fẹ́ràn ẹ dáadáa ní kó gbé security Ọ̀yọ́ state ní ẹ lọ́wọ́ kó sọ pé òun ò gbé fún Sunday mọ̀nàmọ̀nà Ṣèyí Mákindé mo gbà fún ẹ jàre ó ṣe fún mọ́tò tó gbé fún wọn àwa ò nílò mọ́tò lọ́dọ̀ ẹ a nílò ẹ torí 20 ọdún ẹ ó ti kú ọ̀la òun lọ so kò sí wàhálà bó ṣe yí ẹ mọ nìyẹn bó ọ sọ ọmọ bá lọ ọmọdé yẹn mọ òkú bẹ́ẹ̀ jà kò sọ pé báwo ló ṣe rìn sí kò sọ pé báwo ló ṣe ṣe sí ọmọ ọlọ́mọ kò sí tó kàn pẹ̀lú gbogbo máa bá tiẹ̀ lọ. ṣùgbọ́n ẹni tó bá létí ní kó gbọ́ ọmọdé yẹn mọdé ń wò yẹn sẹ́ẹ̀ ìfẹ́ tọmọ Yorùbá ní sí ẹ lọ́kọ́ ìfẹ́ tí ìran Yorùbá ní sí látọ̀dọ̀ Olódùmarè wa ni o mo tún repeat ẹ̀ fún yín kì í ṣe oògùn. Adéwálé Abdulwasiu òótọ́ dẹ̀ ni yẹ̀yẹ́ máa ń dùn yàn o mi ìfẹ́ ṣe yẹ̀yẹ́ mọ́ yẹ̀yẹ́ máa ń dùn yàn òótọ́ ni bọ̀ Ṣèyí Mákindé kan lu agbárí ni ó lu agbárí fún ni àwọn mọ́tò tó ti páàkì sínú yáàdì tó ti páàkì síbẹ̀ àwọn ni so àwọn náà lọ dust kan tán gbé jáde tán gbé lé wọn lọ́wọ́ àwọn náà wá ń celebrate ọmọ ojú ọ̀rọ̀ lárí wọ́n ń celebrate ìlọ́sì 1902 lọ́lé ọmọ Adéyẹmọ kẹ́ lọ gbọ́n náà pè ní ìlọ́sì kò sírú ìlọ́sì tí ò sí bẹ̀ ìlọ́sì Toyota ìyẹn fẹ́ tó bí mẹ́rin bẹ̀ ìlọ́sì Toyota ìlọ́sì Nissan ìyẹn kún bẹ̀ ó tó méjì tí mo rí ìlọ́sì kí ló ń porúkọ ilé tó wà lẹ́kọ̀ọ́ ṣé nord ó wà ń bẹ̀ ìlọ́sì Ford yàtọ̀ sí nord wo Nàìjíríà náà ti ṣe nord Amẹ́ríkà náà ti ṣe Ford F-150 wọ́n wà ń bẹ̀ ọmọdé ìwádìí ẹ lọ ẹ má máa ẹ̀yin dá ìlọlé Ìgbòho ẹ má máa ṣó gbogbo kìnìún ẹ fẹ́ jẹ́ káwọn ọmọ Gani lọ pokùnso kò dáa ẹ má máa ṣó gbogbo ìlọsà àtàwọn mọ́tò ńlá láwọn yẹn àwọn ọmọ Gani á pokùnso náà kò dáa tẹ bá ti lọ bẹ̀rẹ̀ rọra fókọ̀sì kan tẹ wá ṣe ẹ yé ṣe fídíò kẹyẹ gbé àwọn mọ́tò síta ẹ máa máa ṣó ilọ ṣó jíwágùn ṣó kí lorúkọ ẹ mọ́tò. ẹ wo Ọmọlúkà ni mo jẹjọ ọlá a tún máa pàdé Ìdèrò ibẹ̀ tún máa tọ́ fúlọ́ọ̀là ẹ pàdé mi bẹ́ẹ̀ rẹ́rẹ́ tún máa rún rẹ́rẹ́ máa rún rẹ́rẹ́ rún rẹ́rẹ́ rún rẹ́rẹ́ rún rẹ́rẹ́ máa rún lọ́la Ìdèrò a tún lọ ìpàdé wa bẹ́ẹ̀ ẹ̀yin jẹ́ no ẹ lọ bẹ́ẹ̀ bí it's not a matter of mouth
gbogbo àwọn tó wà ní OPC Oòduà People's Congress tó wà lẹ́yìn Gani gbogbo wọn ti sá tán pátápátá. Mo lè fi kan búra ẹgbẹ́ Gani gan mọ̀ pé kan ṣe wọ́n, àwọn ọmọ wọn ti sá tán. Ó kàn ń ṣàgídí ni kò lè sọ jáde. Àwọn ọmọ OPC ti sá tán, ẹ wá wò wọ́n náà. Ìbáwá la ń gba kinní wọn dání tá à ń gba gbogbo NIN wọn tá à ń ṣe gbogbo ẹ̀ tá à ń gba application wọn. Ó kúnlẹ̀ wọ́n ti tó gbogbo àwọn ọmọ wọn ti tán, kò sẹ́nibọ́dì lẹ́yìn ẹ̀, omi ti gbẹ lẹ́yìn ẹja Gani, omi ti gbẹ lẹ́yìn ẹja Gani kò sí kankan. Ẹ lọ ṣẹ́rí èmi, mo fẹ́ràn láti bọ̀wọ̀ fágbà. Àmọ̀ràn tí mo ti mú wá mo ti fún yín ní ẹ̀tẹ̀lé. Ẹ̀jẹ̀ bá fẹ́ràn Gani Adams ẹni kó padà kó lọ trace ibi tó ti ṣe mistake. Níjọ́ tó ń bẹ̀rẹ̀ sí ní bá Sunday Igboho jà tó ń pè lórúkọ ọjọ́ ẹ̀ ló ti ń ṣàṣìṣe bọ̀. Ẹni tí Ọlọ́run bá nífẹ̀ẹ́ sí èèyàn kì í bá a jà. Ó wà ní Bíbélì. Nígbà tẹ́nìkan gbéra tó lóun fẹ́ lọ bá àwọn ọmọ Ísírẹ́lì jà, lóun fẹ́ lọ fi wọ́n rẹ́. Ọlọ́run wá dúró sọ́nà tó rún àwọn angẹ́lì sórí ẹ̀ ó yà lọ dènà. Ẹṣin yẹn ó kó lílù bọ́ píàpíà, ẹṣin ó yà rìn, ẹṣin pọ̀ ẹṣin ò lọ gbàdí lílù yẹn pọ̀ jù tó yọ ìdá pé máa bẹ́ orí ẹ̀ lé ní ìwọ ẹṣin yẹn làwọn Ọlọ́run là lóhùn, ẹṣin làwọn olówó mi, ṣé mo ṣe báyìí sí ẹ lánàá rí? Bí ìṣe báyìí sí ẹ lánàá ó wájú ní gbogbo nǹkan tó wà wájú ìdá ńlá rẹ̀ hẹ̀. Ìgbà yẹn ló ṣe wá la ojú tó wá rí pé òótọ́ mọ̀ ni, ó wá sọ ṣubú lulẹ̀, ó wá sọ Ọlọ́run kí ni kí n ṣe, Ọlọ́run ní lọ sí ibi tó ń lọ yẹn kàkà kó o fi wọ́n bú lọ súre fún wọn lẹ́rẹ̀ẹ́mejì torí àwọn ẹni àyànfẹ́ mi ni wọ́n ẹni àyànfẹ́ mi ni wọ́n lọ fi wọ́n lọ súre fún wọn lẹ́rẹ̀ẹ́mejì. Ìyẹn fi hàn pé ẹni tí Ọlọ́run bá yọ́nú sí tọ́lọ́run fẹ́ tọkàntọkàn èèyàn ò kì í bá a jà, má bá a jà o, má bá a bínú. Ẹ̀nà Ọlọ́run bá ti ṣe tiẹ̀ èdú bá jà o, ẹ̀nà Ọlọ́run bá ti ṣe tiẹ̀ èdú bá jà o. Rábẹ́ Ọlọ́run nífẹ̀ẹ́ Sunday Igboho, má bá a jà, gbà fún. Tó bá tẹ̀ wá jẹ́ kó tẹ̀ ṣe bálabàlà tó ṣe tí ó jẹ́ pé irọ́ ló pa ò lè ṣèdájọ́ ẹ̀ fi ilẹ̀ fún Olódùmarè. Ọlọ́run tó pé mo ń sọ mò ń tún sọ gbogbo eléyìí tí sọmọdé yẹn máa ń ṣe kì í ṣe oògùn ló jẹ́, mo lè bẹ́ tiẹ̀. Kì í ṣọṣẹ, kì í ṣe oògùn, kì í ṣe àwúre, kì í ṣe eléyìí tó wẹ̀ lóru, kì í ṣe eléyìí tó wẹ̀ lọ́sàn-án gangan, kì í ṣe eléyìí tó bùnmu, kì í ṣe eléyìí tó gbéfò, kì í ṣe eléyìí tó gbérìn, kì í ṣe eléyìí tó sẹ́ sára, kì í ṣe òdo jẹ́ tọ́lẹ̀ gbọ́ lẹ́nu mi. Ọlọ́run Olódùmarè ni ó yan Ìgbòho fẹ́ ni. Àwọn kan wà lóye pé oògùn ń ṣiṣẹ́ lọ́dọ̀ wọn, tó bá ṣògùn sára tó dọ́dọ̀ wọn wọ́n pẹ̀ wọ́n yí wọn lẹ́kìlẹ̀ lè ṣe sára ẹ̀. Òtọ́ ló gbọ́ yẹn wọ́n á mọ̀ pẹ́lú iye oògùn ló ṣe, ṣùgbọ́n òsibí tọ́mọdé yẹn mọ́ dé ó ń gba ìbò ní gbogbo ibi tó bá lọ yín gba yìí jáde bẹ́ẹ̀ ni. Ìgbà yóò sà tó bá kú ẹnìkan gba ìbọn ọmọlúkà ló wà lẹ́yìn ẹ̀ bẹ́ẹ̀ ni. Inú mi dùn pé mo mọ̀ ẹ́ lóye Sunday ọmọdé yẹn mọ́, ayọ̀ mi kún pé mo nírú ẹ̀. Mo ti polóyè ọmọdé yẹn mọ́ lẹ́ni ṣé ní 21 àbí 20 jẹ́ kí n wo déètì yẹn, ẹ̀yin tèmi ẹ bá mi kọ́ 20 lè ní àbí 20 ni. Mo ti pe olóyè lẹ́ni ẹ̀ ló bá lúkálúká ó ti pe láti sọ̀rọ̀ inú mi kú bí ọmọ ọ̀yá jọ ìfọ̀ kí ni mo ń lé kiri, kí ni mo tún wà, kí ni mo tún wà. Ìgbòho ṣàbábá ọ̀ṣọ́ọ̀sì mi ì tí mo máa lọ máa practice mo ti torúkọ yẹn ọ̀ṣọ́ọ̀sì máa lọ máa practice. Mo ṣàmọ̀ pé ọ̀sì ọba ló ń jẹ́ ọ̀sì, ọ̀ṣọ́ security, ẹ̀ṣọ́ ọ̀sì, ó lè jẹ́ ẹ̀ṣọ́ ọ̀sì ni wọ́n dà pé títí tó di ọ̀ṣọ́ọ̀sì. Ó possible ṣùgbọ́n máa ṣe ìwádìí ẹ̀ torí nínú èdè Yorùbá ẹ̀ṣọ́ ni àwọn tó ń gbà care of security ọba. Ọ̀sì ọba ló jẹ́ bẹ́ẹ̀, ẹ̀ṣọ́ ọ̀sìn ó lè tó olódi ọ̀ṣọ́ ọ̀sìn yẹn ọ̀sìn ọba ló ń jọ́sìn. Ọ̀pọ̀lọpọ̀ yìí tẹ̀ ń wò mí gan báyìí ẹ̀ mọ̀ ọba ló ń jẹ́ ọ̀sìn. Ní ilẹ̀ Yorùbá tẹ́ bá ti ń gbọ́ ọ̀sìn ọba ló jẹ́ bẹ́ẹ̀ o, ọba ló ń jẹ́ ọ̀sìn, ọba ló ń jẹ́ ọwá. Àwọn kan tẹ́ ń pe ọba nílẹ̀ Yorùbá ni ọba tí tẹ́ bá ń gbọ́ ọwá, tẹ́ ń gbọ́ ọlọ́fin, tẹ́ ń gbọ́ ọ̀sìn, àwọn ọba ni wọ́n ń pè bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. Tẹ́ bá ti wá ń gbọ́ ọ̀ṣọ́ ọ̀sìn yẹn ó mì pé ẹni tó jẹ́ security fún ọba ló ní ṣe. So òun lọ́ba máa ń rán tó máa ń dáàbò gbogbo ilẹ̀ Yorùbá. Olóyè ọmọdé yẹn mọ èmi tó o bá pẹ Òṣùpá ní ọjọ́ ìwúyè ẹ kẹ́mi ò bá rọ́ṣùpá pè ní mi ò rí Pàṣọ pé àwa Oǹdó ṣèjà á pé Wàsíù.
Ọ̀yọ́ state tó ti wá àwọn á pe Paso. Èkìtì state lọ́dọ̀ bàbá Èkìtì òun á pe Ṣínà Peter. Àwọn Ògùn state níbi tí wọ́n wà wọ́n á pe Òbé ní sọ pé Òbésèré Òbé. Àwọn Èkó àwọn á pe Mẹ́gà pé àwọn ẹ̀hẹ́ ó ti yẹ kí wọ́n pè é. So àwa ìlú ẹkùn àtàwa àwa àtúnpè kí lórúkọ ilé tó máa Davido àtúnpè. Ṣé ọjọ́ ìwúyè olóyè Sunday ọmọdé ẹmọ ọjọ́ ìwúyè yìí ó máa nípa ẹlòmíì máa travel kúrò láyé dọ́nà aláyé sùn òun abínú alóhùn gbọ̀run lọ. Àwa ti bẹ̀rẹ̀ múra èmi ti bẹ̀rẹ̀ mo ti múra ìwúyè yìí abọ́lọ́rọ̀ kìí ṣe kìjì abọ́lọ́rọ̀ ṣe kìjì làwà èmi ti múra mo ti múra ìwúyè yàrá mo ti múra ìwúyè ọ̀ṣọ́ọ̀ṣì of Yorùbá land èmi ti múra ìwúyè anyway kò jù bẹ́ẹ̀ lọ́mọ Lúkà ni mò ń jẹ́ ẹ bá mi pín program ẹ jẹ́ ìwò mi nínú YouTube ẹ bá mi pín ojú òní tí ìyànwọ́ tẹ́ fi pé kò ní pa yín ẹ ní fi gbọ́mọ sí rere lẹ́mọ̀ fi ṣe ẹ jẹ́ ìwò mi nínú TikTok ni ẹ bá mi pín ẹ like ẹ ṣe fún gift tẹ fún mi kò ní ju báyìí lọ́mọ Lúkà ni mò ń jẹ́ I am not here to disgrace or to embarrass or to anybody no mo wá sọ òtítọ́ dẹ́dẹ́ mo kó òtítọ́ ọ̀rọ̀ máa ń kúrò ó máa ń dàbí ìgbà tó ríyàn fín ni bó ṣe máa ń rí nìyẹn ṣàtúnṣe ọ̀nà ẹ padà sójú ọ̀nà òtítọ́ ojú ọ̀nà tó yẹ kó tọ̀ padà síbẹ̀ trace ibi tó ti ṣe mistake kó padà síbẹ̀ kò sí tó fi ṣèyàn ó dáa kó gba ìtìjú kékeré kó wá gba iyì ńlá lẹ́yìn ẹ̀ ju pé kó wá máa tinú àṣedẹnu àṣìṣe lọ ọmọ lórí jẹ́ o kò ní bàjẹ́ fún yín àtọmọdé àtàgbà àtọkùnrin àtobìnrin ẹ pàdé mi níjì lọ́la tọ́lọ́ bá bless o lè sẹ́ndì owó òkè fèrè epo sí mọ́tò wọ́n ti sọ. wọ́n ní 200,000 ni wọ́n fún wa èmi ò gba 200,000 o mi ò gbà o sẹ́ndì owó sí mi kì í fèrè epo sí mọ́tò mo lọ jèrò Jésù Olúwa wa àmín.